kábíyèsí 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 o. Ọba Onílògbò àbá ẹ dúpẹ́. Kábíyèsí 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 o. Sábẹ́ ojú pẹ̀lẹ́ àbá ẹ dúpẹ́. Tó èmi ò fojú dọba tó. Àrọ́bà fi lọ́ba ń pa. Èmi ò kọ́ bá di tẹ̀mí ò kọ́ bá dínú. Àrọ́bà fi lọ́ba ń pa. Tó èmi ò fojú dọba tó. Kí ti gbé o gbogbo ẹ̀yin aráalé tó gbé eré ń bẹ̀ yẹn orí ètò yín ètò wa ètò Kí ti gbé láàfin òun la wà inú Ìlógbò ni a wà ní èní lọ́dọ̀ kábíyèsí ọba Samuel Olúfẹ́mi Ojúgbélẹ̀ kábíyèsí Onílògbò ti Ìlógbò Aṣòwò. Kábíyèsí ẹ bá wa kí. Kí gbogbo ẹ̀yin aráalé o ẹ kú ojúmọ́ o àlàáfíà lẹ́wà o. Kábíyèsí báwo ni Ìlógbò Aṣòwò báwo ni wọ́n ṣe tẹ̀lú Ìdó? Ìlógbò jẹ́ ìlú Àwórì nígbà tí àwọn baba ńlá wa Ifẹ̀ gbogbo wọn ti wá nígbà tí wọ́n ti gbéra níbi irinwó ọdún sẹ́yìn láti Ifẹ̀ tí wọ́n kóra wọn jọ tí wọ́n kọjá ní Òkè Àtà, Irọ̀, Ìbàràgùn, Gọ̀ún tí wọ́n lọ dó sí Ìṣẹ̀rí níbi tí Àwùgbèrì sí. Ibẹ̀ ni olúkúlùkù ti túká sínú igbó láti wá ibi tó máa tẹ̀dó sí. Àwọn baba ńlá ti wá wà lára wọn tí wọ́n gbá ọ̀nà Bàdágìrì lọ. Ibi kan wà tí wọ́n ń pè ní Àpá, ibẹ̀ wà nítòsí Adó. Ibẹ̀ ni àwọn baba ńlá wa àti àwọn ẹgbẹ́ wọn ni wọ́n kọ́kọ́ lọ dó sí. Ṣùgbọ́n nígbà tí wọ́n dọ̀hún èdè àìyedè ó dé lórí ẹni tó máa ṣe aṣáájú, èmi làgbà ìwọ làgbà. Ìyẹn ló mú baba ńlá tiwa tó fi kú lọ́hùn yẹn nígbà tó rí ibi tó dá ń bí ló fi wá tẹ̀dó síbí. Àwọn tí àjọ wà ní Àpá tán jọmọ ìyá wa tí wọ́n dúró sọ́hùn àwọn ẹni wọ́n ń pè ní Ìlógbò Erémilé òṣìjẹ́ nìyẹn. A dúpẹ́ kábíyèsí. Wọ́n ní tọmọdé ò bàbá tàn á bá àrọ́bá. Bẹ́ẹ̀ni. Àrọ́bá sì ni bàbá ìtàn tó ṣe bí òwe kábíyèsí. Wàá rí mi. Ẹ ṣé púpọ̀ fún àǹfààní tí ẹ fún wa lórí ètò Kí ti gbé yìí. Bóyá àwọn aráalé ò mọ̀ Kí ti gbé láàfin alákọ̀ọ́kọ́ kábíyèsí ọba aládé tí a máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ni kábíyèsí ọba Samuel Olúfẹ́mi Ojúgbélẹ̀ Onílògbò tìlú Ìlógbò. A dúpẹ́ púpọ̀ fún àǹfààní tí kábíyèsí fún wa. Bàbá gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé a fẹ́ mọ̀ báwo ni ìrìn àjò yín ṣe bẹ̀rẹ̀ láti kékeré, ilé ẹ̀kọ́ tẹ́ lọ àti bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n bí mi ní April 27, 1943. Mo lọ sí iléèwé primary school bíi tàwọn ẹgbẹ́ mi ní St. James's Anglican Primary School, Ìpàtẹ́ Òyìnbó, Lọ́tà, láàrin 1948 àti 1955. Mo lọ sí Ansarudeen Secondary Modern School tó di Ansarudeen Grammar School sí ní 1956 títí dé 58. Mo tún wá lọ sí St. Paul's Teachers Training College ní Abẹ́òkúta ní 1960 and 1961. Mo wá lọ sí University of Lagos, Àkọ́kà
ní 1971 dé 1974. Mo lọ sí Nigerian Law School ní 1974 to 1975. Wọ́n pè mí sí gbà bí wọ́n ṣe máa ń sọ ní 1975 June. Ìrìn àjò mi láti kàwé nìyẹn. Ṣùgbọ́n iṣẹ́ ní ọdún 1959 mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà ní St. James's Primary School, Ìpàtí Òyìnbó lọ́tà. Mo ṣe ọdún kan ńbẹ̀ kí n tó lọ sí Teachers College. Ní 1962, lẹ́yìn tí mo jáde Teachers College, mo lọ ṣiṣẹ́ ní Anglican Primary School, Ìgbòòròsùn nítòsí Badagry. Mo wà ńbẹ̀ ní 1962. Ní 1963, wọ́n gbé mi wá sí Anglican Primary School, Ìtẹ̀lẹ̀. Ní 1964, wọ́n gbé mi padà sí St. James's Primary School, Ọ̀tà, Ìpàtí Òyìnbó. Ní 1965, wọ́n gbé mi lọ sí Anglican School, Ọláyẹmí ní Ifọ̀. Mo wà ńbẹ̀ ní 1965 and 1966. Ìgbà tó di 1967, wọ́n gbé mi padà sí St. James's, Ọ̀tà, Ìpàtí Òyìnbó. Ibẹ̀ ni mo ti gbà wọ yunifásitì ní 1971. Lẹ́yìn tí mo wá jáde ní yunifásitì, mo lọ sílùú Youth Corps. Àwa lẹ́ni kínní gẹ́gẹ́ bí lọ́yà tó lọ sílùú ní 1975. Mo wà ní Kaduna Polytechnic gẹ́gẹ́ bí lecturer. Nígbà tí mo kúrò ní ẹnu iṣẹ́ ìlú ní Kaduna, mo ṣiṣẹ́ fún oṣù mẹ́ta ní Lagos State Ministry of Justice ní 1976. Kí n tó wá bọ́ síta, mo bẹ̀rẹ̀ iṣẹ́ tara mi gẹ́gẹ́ bí agbẹjọ́rò. Ìyẹn ni mo ṣe títí di 2001 tí mo jọba. Kábíyèsí, kẹ́pẹ́ fún wa kábíyèsí. Inú mi dùn púpọ̀ pẹ̀lú bí ẹ ṣe bá wa tó létò tí ò sí kọ́wọ̀kọ́wọ̀ nínú. Kábíyèsí, at 81, ẹ sì dúró, ẹ sì ń lọ, ẹ sì ń bọ̀, ọpọlọ sì pé. Kábíyèsí, nígbà tá a wá láti wá bá yín sọ̀rọ̀ lórí, ẹ jẹ́ kó yé wa pé ẹ sì máa ń lọ sí fáàmù. Bẹ́ẹ̀ni. Kábíyèsí, báwo ni ẹ ṣe ń ṣe gbogbo eléyìí pẹ̀lú ọjọ́ orí? Báwo lẹ ṣe ṣe tí ojú sì ṣe dùn wò, tẹ sì dùn rí pẹ̀lú gbogbo iṣẹ́ àti gbogbo. Béèyàn bá ṣe tẹ́ ibùsùn ẹ̀, bẹ́ẹ̀ ló ṣe máa sùn sí. Kábíyèsí. Àwọn tí mo ti ń ṣe láti kékeré mi náà ni mo yìí ṣe. Gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn náà ni mo ń pamọ́. Àsìkò tó yẹ kí n sùn, màá sùn. Màá jí lásìkò tó yẹ kí n jí. Mi ò ń jẹ oúnjẹ àjẹkì. Mi ò dẹ̀ mu ọtí àmupara àmuyó. Òde tó bá jẹ́ dandan láti lọ, àá lọ. A gbọ́dọ̀ ṣe lé, wọn gbọ́dọ̀ rí, kò sí nínú ọ̀rọ̀ náà. Gbogbo àwọn nǹkan báyìí mò ń ṣe níwọ̀ntúnwọ̀nsì. Mi ò dẹ̀ ń jáfara pẹ̀lú ọ̀rọ̀ ìlera. Tí nǹkan bá ń ṣe mí, màá lọ sí ilé ìwòsàn láti lọ tọ́jú ara mi. Kódà àwọn kan nígbà kan wọ́n máa ń pè mí ní olówó ọsibítù. Torí mi ò ń fọ ọsibítù, bí nǹkan pọ́n ẹ lọ sí ọsibítù, èmi ò mọ nǹkan pa ìlera, ẹ lọ bẹ̀. Ìṣòro yẹn náà fi ń pè mí bẹ́ẹ̀.
nísìnyí wọ́n ti bẹ̀rẹ̀ sí rí pé ó láǹfààní. So, àwọn nǹkan tí mò ń ṣe ní oko, mo ti ń ṣoko, oko ni wọ́n bí mi sí, àgbẹ̀ ni bàbá mi, so kò ṣòro fún mi láti, kò ní mi lára. Wọ́n bá yàtọ̀ tí wà náà ni pé ọjọ́ orí kò ní, àti pé mo ti fi oko ríro lẹ̀ fọ́pọ̀lọpọ̀ gbà àti bẹ̀rẹ̀ mọ́kọ́sì yẹn lè nira. Ṣùgbọ́n àwọn tó máa ró èyí tó bá ṣe dáadáa pé ẹ̀ ṣe lè dáadáa, a máa bójú tó wọn. So àwọn tó kù tá a lè ṣe nìyẹn. Kábíyèsí, 20 ọdún ó lé 3 lórí àpèrè àwọn bàbá yín. Báwo ni ìrìn àjò yìí? Kò fi bẹ́ẹ̀ rọrùn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ di ìrọ̀rùn. Èmi ò lérò láyé mi láti wá jọba nílùú. Kò sí nínú èrò ayé mi rárá. Níbi ọdún 25 sẹ́yìn, téèyàn kan bá sọ pé Ìlúgbò ni mo fẹ́ parí ayé mi sí, èmi pẹ̀lú ẹ̀ á jà. Torí màá wò pé kí ni mo fẹ́ rí? Mo níṣẹ́ tó dáa nígboro, agbẹjọ́rò ni mí, iṣẹ́ mi ó ti ń lọ síwájú dáadáa. Mo ti láwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bíi 3 tájọ wà ní ọ́fíìsì tí mo lè jókòó kí n sì táwọn máa lọ ṣiṣẹ́. Àsìkò tí gbádùn nìyẹn, ìmọ̀ àbójú ẹja. Ṣùgbọ́n bọ́lọ̀ ń bá ṣe ló máa rí, tiẹ̀ ló máa ṣe o, ìyẹn ló rọ̀ mí. Mo ti lérò pé máa jọba lọ́tà torí ọmọ tí ní mò ń bọ̀ ń bẹ̀ yẹn torí ọmọọba ní lọ́tà, ọmọọba ní Ìlógbò. Ìyẹn ni mo rò. So gbogbo ohun tí mo lè ṣe lájọba lọ́tà ni mo ṣe ń gbà yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ní rárá. Ìgbà tí àwọn afọbajẹ́ máa pinnu, wọ́n láwọn wọ́n fọkàn tán àbúrò mi tó ti lò lóògbé, Ọlọ́run fọ̀run kẹ́, òun ni wọ́n mú. Mo dẹ̀ ti tún gbọ́n ewu mi tó ń ṣiṣẹ́ mi lọ. Ìwọ̀n bọ́lọ̀ ń ṣe ló máa rí. Èmi ò mọ̀ pé mò ń ṣe iṣẹ́ sílẹ̀ fúnra mi. Kò sọ́ba nílùú, wọ́n ti ń jọba láéláéláé, but ó ti ṣẹ. Wọ́n ṣe mọ́ fún bíi 150 ọdún ni wọ́n ti pọ̀ bá ti. Ìyá mi sọ fún mi fún ọmọọba lòun, ó tẹ̀ mọ́ mi létí tí tó fi kú. Ìgbà tí mo wá dàgbà tá a ṣe, nǹkan kan wá tì mí sí pé kémi náà sọ pé kí n ṣe ìgbésẹ̀ kí wọ́n dọ́gba padà sí Ìlógbò. Ibi tí mo ti ìrìn àjò mi ní Ìlógbò ti bẹ̀rẹ̀ ní Elérinjà ló ń gba déńjọ yẹn tá a lọ bẹ̀. Ẹni tó jẹ́ akọ̀wé fúnjọba Dr. Ògúnlẹ́yẹ lọ́ọ̀yà ni adẹ̀mọ́ra wa. Wọ́n á pé ọ̀gá mi pé èmi náà fẹ́ kájọba ní ìlú mi, ó ní kí n lọ kọ̀wé wá. Bá a ṣe bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ̀ nìyẹn ní 1981. Tó dẹ̀ máa di 1992 ìjọba approve ẹ̀. Ìyẹn ni àbúrò ní ẹni tó jọba ń gbà ẹ̀jẹ̀ sí mi, Ọba Mùtáírù Tàlàbí, nítorí bàbá ńlá tí wọn ló kú sí Pèbí tó bá fi kú gbà yẹn. Wọ́n fi dá dúró. Àwọn òdúdẹ̀ ní ibẹ̀ náà máa tún bẹ̀rẹ̀. Ló ṣe jẹ́ pé òun ni wọ́n mú. Ó dẹ̀ lọ. Èmi ò lérò rárá. Ọdún keje ìkẹjọ ń lọ tó ti jọba ló kú lójijì jọ yẹn. Èmi kàn wá kí wọn kí n sign condolence register gẹ́gẹ́ bí ọmọ ìlú. Làwọn ẹ̀gbọ́n mi sọ pé wọ́n làwọn máa lò wọ́n bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bí ní àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Kí n tó pájú pẹ́ ó ti dòótọ́. Èyí tó kù ó ti di ìtàn ló dáhùn. Kábíyèsí, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí àṣẹ pẹ́ lẹ́nu. Ẹ ṣeun púpọ̀ kábíyèsí. Kábíyèsí gẹ́gẹ́ bí agbẹjọ́rò tó kọ́ṣẹ́mọṣẹ́ tó dẹ̀ tún ti wá di ọba, tí ẹ bá ní àǹfààní láti wà níbi tí wọ́n ti fẹ́ amend constitution Nàìjíríà, tó ti fẹ́ ṣe ètò òfin wa tún ṣe, mo mọ̀ pé ẹ fẹ́ favour àwọn ọba
àlàyé. Àwọn nǹkan wo ni àtúnṣe tẹ́ ẹ rò pé ó dára kíjọba fi kún constitutional amendment? Àwọn nǹkan wo lẹ rò pé kò lọ bó ṣe yẹ kó lọ nínú òfin ilẹ̀ Yorùbá ní sàkání tọba tí ẹ rò pé ó yẹ kíjọba lè ṣe? Tọ́rọ̀ bá dà báyìí ó ti pín sí, torí bẹ́ẹ̀mi ṣe ń rò ẹlòmíì náà tún rò tiẹ̀. Ọ̀nà méjì la pín sí láwọn ọba. Àwọn kan ní kí wọ́n fún wa ní constitutional role. Àwọn kan dẹ̀ gbàgbọ́ pé rárá o, wọ́n fi wálẹ̀ bá ṣe wáyé o. Àwọn tó ń sọ pé kán fún wa ní constitutional role ni pé tí ẹ bá ti gbé wa síbẹ̀ ẹ ti sọ wá di abẹ́ ìjọba nìyẹn. Torí a di pé chairman a máa pàṣẹ fún ọba. Gómìnà là ń sọ tẹ́lẹ̀ gbogbo kíni àwa dàbí òṣìṣẹ́ ìjọba public service. Àwọn kan rí bẹ́ẹ̀. So àwọn kan dẹ̀ sọ pé rárá kí wọ́n fún wa lóòótọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Olúfẹ́mi Ojúgbélẹ̀ o, ìwọ̀nba rúù tí wọ́n fún wa yìí èmi ò fẹ́ kán kì wá bọ̀ politics. Bàbá ni wá, kí wọ́n fi wá sáyè bàbá. Council of Ọba ti wà, ibẹ̀ yẹn ni kí wọ́n ti máa lò wá. Irú àwọn tó wà ní assembly tán bá ṣe òfin, olóṣèlú làwọn, ọdún mẹ́rin wọ́n máa kú ńbẹ̀. Òfin yẹn kán gbé fáwa tá a wà ńbẹ̀. Èmi ti wà ní 23 years, kí ni mò ń lé káàkiri? Káwa tún fojú àgbà wò ó. Ìyẹn ni pé kán fún wa níṣẹ́ tá a fẹ́ máa ṣe ní council, state council of wa. Nínú ìjọba ti àtijọ́ wọ́n fún wọn níṣẹ́ tí wọ́n ń ṣe, house of chiefs. Wọ́n ń ṣiṣẹ́ yẹn ńbẹ̀ ńgbà yẹn. Ṣùgbọ́n nísìnyí kò sí mọ́. Wọ́n kàn dẹ̀ máa pè wá ká gbà wọ́n lámọ̀ràn lásán ni. Èmi ò fẹ́ kú, ibẹ̀ ni kán ti lò wá. A ní lọ bá wọn campaign. Mo kàn jókòó síbí ni lọ́yà ní mi ò rí bí ẹni pé mi ò ṣe nǹkan kan ni. Wọ́n tó ń bá ń lò wá síbẹ̀ yẹn, àwọn ìrírí wa a máa fi ṣiṣẹ́, a máa fi ṣe àwọn òfin tó máa máyé dẹrùn tí mo rí pé kán ṣe fún wa nìyẹn. Àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti àwọn ọba ilẹ̀ Yorùbá tó kù, pàápàá jùlọ àwọn ọba ilẹ̀ Àwórì? Àwọn ọba ilẹ̀ Àwórì ọmọ ìyá jọ ni wá, àjọṣe tó dánmọ́rán wà. Kò síbi tí a máa dé tí òjò ọmọ ìyá wa ló wà ńbẹ̀. So àjọṣe tó dán wà. Àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú adẹ̀ ń gbìyànjú ká mú kúrò. Nítorí pé gbogbo wa ló fẹ́ ṣe aṣíwájú. Wọ́n dẹ̀ ní àìkò fún àgbà fẹ́ nìkan ní òjẹ́ káyọrú, ìyẹn nìkan ni àdébù tó kù láàrin wa. Díẹ̀díẹ̀ a máa sọ fúnra wa, gbogbo ò lè já aṣíwájú, ẹnìkan ló máa aṣíwájú, káwa tó kù tẹ̀lé ẹ̀ tó tán. Èmi ò sáré aṣíwájú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbogbo yín bá wò pé mi ló lè ṣíwájú, tẹ́ bá tì mí síbẹ̀ kò burú. Ṣùgbọ́n ẹnikẹ́ni tá a bá ti ṣíwájú kí gbogbo wa tẹ̀lé. Èmi nìyẹn. Ẹni tá a bá rí pé eléyìí lè ṣáájú a jẹ́ ká tì síbẹ̀, ká dẹ̀ tẹ̀lé, kí gbogbo wa lè lóhùn kan náà, ó tán. Ṣùgbọ́n kẹ́nìkan sọ níbí, kẹ́lòmíín sọ lọ́hùn, mi ò síbẹ̀. Kábíyèsí, 23 years pẹ̀lú àwọn olóyè lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà. Báwo lẹ ṣe ń ṣe láàrin wọn tí kò kí ń sí gbọ́nmi sí omi òtó? Kò lè sí, torí gbogbo ohun tó bá wà àjọ máa kó sórí tébù. Kò sí ọ̀rọ̀ ẹ̀yìn. Tí ò bá ti sọ̀rọ̀ ẹ̀yìn, wọ́n sọ pé kò lè sí wàhálà. Ẹnikẹ́ni lè wá bá mi, àwọn tó ti fẹ́ ṣe ti rí pé kò ṣeé ṣe. Tí nǹkan kan bá ẹgbẹ́ ilẹ̀ tí gbogbo àjọ rí, ẹni tó bá máa joyè, gbogbo àjọ máa lágbájá mọ joyè o,
bá dẹ̀ máa joyè ilé tí wọn ló máa jẹ kò ní joyè títí kò sí tó mú jà wá nínú ẹ̀. Ẹni tó bá fẹ́ kọjá àyè ẹ̀ wá o kò ti fẹ́ kọjá àyè ẹ̀ á pàkíyèsí ẹ̀ sí kò mú jà wá. Ẹ ṣeun kábíyèsí. Ìlú Ìlógbò la wà tí a ti ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú kábíyèsí ọba Onílógbò tìlú Ìlógbò Aṣòwò, kábíyèsí ọba Aláyélúwà ọba Samuel Olúfẹ́mi Òjúgbélẹ̀. Ètò tí à ń wò yìí ni ètò tí à ń pè ní Kítígbé láàfin. Kítígbé láàfin ni ètò tí ó ń ṣe àbẹ̀wò sí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ọba ilẹ̀ Àwórì. Ẹ máa bá wa ká lọ. Kítígbé TV, our culture, our pride. Kábíyèsí, ǹjẹ́ ẹ lè sọ fún wa ibi tí Ìlógbò ti bẹ̀rẹ̀, ibi tí Ìlógbò tán dé àti bóyá àwọn ìletò tó wà ní. Ìgbà tí èmi jọba ohun tí wọ́n kó lé mi lọ́wọ́ ló ń jẹ́ Ìlógbò nígbà tó ń jẹ́ Ìlógbò ó dé Ìjàkọ Sónàbìrì. Abúlé kan wà ń sàlẹ̀ ńbẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ Sónà, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Gbogbo Ewúpẹ́ ará àdúgbò ni, Owódé ará àdúgbò ni, Tìgbó, Ajíbọ́dẹ, Òkè Ọ̀sà títí wá débí Ìwòyè ará àdúgbò ni. Owó tó wá kọjá lọ sí Adéfarasin, Olúgbá, lọ sókè odò, Balógun, ó fẹ́ dé Ìsàlẹ̀, ó fẹ́ dé Ìjú lọ́hùn, Ajíbógun, Àgànná Lọ́ndá, Mèrò ti fẹ́ ó ti bá súnmọ́ Ìkókà. Òkè Ọ̀gbẹ̀mbí, gbogbo òkè yẹn lọ dé àwọn abúlé Jọ̀gá tó ti fẹ́ súnmọ́ Àkọ́kọ́ àtàtàn. Ilẹ̀ Ìlógbò nìyẹn. Ṣùgbọ́n lẹ́yìn bá ṣe ń sọ̀rọ̀ yìí ọba ti yọ ní Owódé. Onítẹ̀tíkù ti wà Owódé. Èmi ló fi jẹ baálẹ̀. Ó dẹ̀ ti dọ̀gba. Ní Tìgbó ọba ti wà ńbẹ̀. Èmi ló fi wọ́n jẹ baálẹ̀ ńbẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ọba ti wà ńbẹ̀. Ní Aládé ọba ti yọ ńbẹ̀. Èmi ló fi wọ́n jẹ baálẹ̀ ńbẹ̀ tẹ́lẹ̀. Ọba ti yọ. Ọ̀nà méjì míì náà tí mo fi wọ́n jẹ baálẹ̀ ọba ti yọ ńbẹ̀. So bó ṣe ìgbà tó bá ti wọ́n ní bí ọmọ bá tó lápò alápò bó bá tó lọ ìgbà tó tolúkùlùkù mo mú tolúkùlùkù fún wá kù tí Ìlógbò nìkan ọrùn tèmi fúyẹ́ sí. Ọpẹ́ ni fún Elédùmarè. Kábíyèsí, ẹ jẹ́ kí a lọ báyìí. Ṣé ẹ ní orin tí ẹ fẹ́ràn? Orin àbí kí n béèrè pé irú orin wo àbí lẹ máa ń gbọ́? Bí a bá fẹ́ orin pọ̀, orin ṣọ́ọ̀ṣì wà, orin ti àwọn bàbá wà. Ṣùgbọ́n bó bá jẹ́ pé mo ráyè gan, àwọn orin sákárà yìí àjọyìn máa ń fẹ́ máa gbọ́. Àwọn Yusuf Ọlátúnjí, àwọn Àká, torí orin wọn bí philosophy ni. Haruna Ṣọlá máa ń fẹ́ gbọ́. Àwọn ògbé ayé ìjọ yẹn náà máa ń gbọ́ wọn. Àti àwọn Sọ̀ní Adé ti àárín wọ̀nyẹn náà máa ń gbọ́ wọn. Kábíyèsí, tí ẹ bá fẹ́ ṣe eré ìdárayá, bóyá torí mo rí pé ẹ máa ń kàwé púpọ̀, Jọta Débí àbáyín tẹ́ ń kàwé. So àwọn nǹkan míì wo lẹ tún máa fi ń ṣe ìsinmi bíi bóyá yóò ní o bóyá tẹlifíṣàn ni o? Tẹlifíṣàn mò ń wò
ṣùgbọ́n ìgbà jẹ́ pé àwọn òròyìn tó ń bàyàn ní jẹ́ ti pọ̀ jù mo fẹ́ máa gbọ́ mọ́ ìgbà tí wọ́n máa ń fẹ́ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé the news CNN láti dèmọ̀ pé ká má wà lóògùn ṣùgbọ́n ti bí wọ̀nyí wọ́n jí wọn níjì kan wọ́n pa ó ti pọ̀ jù mo fẹ́ máa àwọn tó ń bàyàn lọ́kàn sókè mo fẹ́ máa gbọ́ wọn mọ́. ẹ ṣeun kábíyèsí kábíyèsí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lórí ètò wa a ní àìṣẹ̀ dẹ́ ètò yìí lẹ́nu kí ti gbé lórúkọ ẹ̀ tó ó dẹ̀ jẹ́ ètò Àwórì tí a fẹ́ máa fi gbé àṣà àti ìṣe ilẹ̀ Àwórì ní arugẹ. Kábíyèsí ọtí àdúrà rèé mo fẹ́ kẹ́ ẹ ṣàdúrà fún un. mi ò ní í jà ṣùgbọ́n jẹ́ kí n tú. jẹ́ kí n ràn yín lọ́wọ́ sá. Ilé-iṣẹ́ yín tí ẹ fi ṣètò pé ẹ fẹ́ máa bẹ ààfin wò ó dẹ̀ wá jẹ́ ààfin tí Onílùgbò lẹ́tí wá bẹ̀rẹ̀. Ààfin Onílùgbò lẹ́tí wá bẹ̀rẹ̀. Ewé àkọ́jà yín rèé kò ní bù yín lọ́wọ́. Àṣẹ. Òde tẹ kọ́kọ́ járe kò ní jàjà mọ́ fún yín. Àṣẹ. Ẹ máa lọ re. Àṣẹ. Ẹ máa bọ̀ re. Àṣẹ. Òkè lẹ máa lọ. Àṣẹ. Gbogbo èròǹgbà yín lórí iléeṣẹ́ yìí Ọlọ́run á fàṣẹ sí. Àṣẹ kábíyèsí. Ẹ ní rìn níjọ́ tí bí ń pọ̀nà. Àṣẹ. Bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ máa dé. Àṣẹ. Gbogbo àwọn tẹ́ fi ń ṣiṣẹ́ kò ní dojú ìjà kọ yín o. Àṣẹ. Lágbára Elédùmarè èrè lẹ máa rí. Àṣẹ. Ẹ ṣeun. Ẹ ṣeun kábíyèsí. Ibi kan láti bẹ̀rẹ̀ ìgbà tó bá yá ẹ̀yin náà ẹ ní stúdíò ńlá. Àṣẹ. Bẹ́ẹ̀ ló máa ẹ̀yin gbogbo ẹ̀yẹ ẹgbẹ́ mi hùn lílé ẹ̀ ti lóko. Ẹ bá wa gbé àwọn ọmọ wa ìwé lárugẹ o. Kẹ́ máa wo ètò ohun tí ti gbé lórí YouTube yìí. Kẹ́ fà ń lọ́wọ́ sókè kọ́wọ́ wọn àlégòkè o. Gbogbo là ń wo èdè yẹn àwọn kan ló bẹ̀rẹ̀ rẹ̀ àwọn káwọn ti bẹ̀rẹ̀ léwẹ̀ o. Ká jọ fọwọ́ pọ̀ ká gbé ohun lárugẹ. Ẹ̀yin kábíyèsí mo bẹ̀ yìí omi àkọ́pamọ́ rèé o ẹ̀ẹ̀mejì pé dúró síbẹ̀ o. Ẹ ṣílẹ̀kùn ààfin sílẹ̀ fún ká máa gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ kàn máa gbọ́ kí gbogbo ẹ̀ tí ń lọ sí láàfin àfi ò lè gbóná mọ́ wa lára o. Àṣẹ o kábíyèsí kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí òkèrè á máa pọ̀ sí ní àṣẹ á pẹ́ lẹ́nu. Ẹ ṣeun mo dúpẹ́ kábíyèsí. mo ṣe bá forí adé. ọmọ Olúgbélé àpáta.